Ẹ káàbọ̀ sí ìkànnì Yorùbá Entertainment Gist, níbi tí a ti ń mú àwọn ìròyìn Yorùbá àti àwọn ìṣẹ̀lẹ̀ ní ilẹ̀ adúláwọ̀ wá sí etí ìgbọ̀yìn. Ẹ máa bá wa ká lọ. Ẹ̀yin èèyàn wa, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ káàkiri gbogbo ibi tí ẹ ti ní àǹfààní àti máa gbọ́ wa. Orí ìkànnì Yorùbá Entertainment Gist náà ni a wà tí a ti ń mú onírúurú ìròyìn Yorùbá wá sí etí ìgbọ̀yìn. A sì kí ẹ̀yin ènìyàn wa wípé ẹ ṣeun bí ẹ ṣe ń fi ọkàn bá wa lọ. Lórí ètò wa lónìí, ọ̀rọ̀ nípa Olu Alo, ìyẹn alàgbà ìlúmọ̀ọ́ká ni tí ìyàwó wọn di ẹni tó di pé àwọn èèyàn ń béèrè lọ́wọ́ wọn wípé ibo ni ìyàwó wọn wà, náà ni a mú wá sí etí ìgbọ̀yìn. Ẹ̀yin tẹ́ bá ti ń bá a bọ̀ lórí ìkànnì tẹ́lẹ̀, ẹ ti máa rí àwọn oríṣiríṣi fídíò tí a ti jù lórí ẹ̀rọ ayélujára lórí ọ̀rọ̀ pásítọ̀ yìí àti ibi tí ìyàwó wọn wà. Ẹ̀yin èèyàn wa, lénìí èyí tí a tún mú wá sí etí ìgbọ̀yìn òun ni ọ̀rọ̀ tí MC Wise sọ nípa pípè Rotimi Daniels, ìyẹn arákùnrin ajàfọ́tò ẹ̀tọ́ ọmọ ènìyàn tó ṣe agbátẹrù ọ̀rọ̀ ìyàwó PastorOlu Alo yìí àti arábìnrin kan tí a mọ̀ sí Maureen, táwọn méjì ń jáde láti mú oríṣiríṣi ẹ̀rí wá wípé pásítọ̀ yìí ní láti sọ fún gbogbo ayé níbi tí ìyàwó wọn wà. Ṣùgbọ́n MC Wise, ìyẹn atọ́kùn ètò kan tó jẹ́ ìlúmọ̀ọ́ká lórí ẹ̀rọ rédíò, ó ti jáde láti sọ wípé irọ́ funfun báláú òun ni àwọn ẹni méjì yìí ń pa nípa ọ̀rọ̀ tí PastorOlu Alo ń sọ yìí. Ẹ̀yin èèyàn wa, jẹ́ ká tún gbọ́ kúlẹ̀kúlẹ̀ nǹkan tí MC Wise sọ lórí ọ̀rọ̀ yìí. Ṣé onírọ́ ni ó pe Rotimi Daniels àti arábìnrin Maureen, àti wípé àwọn ẹ̀rí àrídájú wo ni arákùnrin yìí ní láti lè fi kín ọ̀rọ̀ tó ń sọ lẹ́yìn? Ẹ máa bá wa ká lọ, ẹ̀yin èèyàn wa. Ẹ ṣé púpọ̀ bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Mo fẹ́ kẹ́ ẹ ní òye ẹ̀. Mo ti ní mi ò ní sọ̀rọ̀ lórí ẹ̀ mọ́, ṣùgbọ́n àwọn nǹkan kan wà nú mi tí mo fẹ́ jẹ́ kó jẹ́ ìbéèrè fún Rotimi Daniel. Àwí kòtòkòtò onírú ayé, àparọ́ jẹun, àparọ́ sọlá, àparọ́ sọlà, àparọ́ gbayì láàrin àwùjọ tí ó padà wá tẹ́ǹgbà tó bá dọjọ́ ọ̀la. Àti Maureen Bàdéjọ, aláìmọ̀ nǹkan tó kàn, agbérọ́ kalẹ̀, abatẹnijẹ́, tí bíbélì jẹ́ ó yé mi pé ọjọ́ tẹ́ bá dẹ́kun àti bàyàn jẹ́ lábà yìí jẹ́ kanlẹ̀. Àwọn lọ̀rọ̀ mi tèmi máa bá wílé ní ọ̀rọ̀ nípa bàbá wòlíì Sam Olu Alo, bàbá dámimógo, bàbá wòlíì Sam Olu Alo ẹ̀ ní ṣubú ẹ̀ ní wálẹ̀. Ìpè yìí pé mi, ìpè yẹn pé yín, àṣẹ ti jáde níwájú Ọlọ́run. Bó dẹ̀ mọ̀ yí pé bókò tí ń jẹ́ tọ́lọ́run ẹ̀ ní wálẹ̀. Ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé wa lórí page yálà ní Facebook, Instagram, Twitter, YouTube àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló tẹ́ ti ń wò wá. Gbogbo ẹ̀yin bloggers tẹ̀ ń gbéṣẹ́ wa, ẹ ṣé àdúpẹ́, torí pé ẹ̀yin lẹ̀ ń jẹ́ káwọn èèyàn mọ òtítọ́. MC Wise tún lórúkọ mi. Ìpadàbọ̀ rèé. Ẹni tó dé lẹ́yìn tó ń bá àwọn ará àṣáájú lẹ́rù pé ibo ni ó gbà yọ sí wa. Wọ́n ní màá yọ láàárọ̀, ẹ̀rù ń bà wọ́n tó wà láàárọ̀. Wọ́n ní màá dé lọ́sàn-án, ẹ̀rù ń bà wọ́n tó wà lọ́sàn-án. Wọ́n ní màá dé lálẹ́, ẹ̀rù ń bà wọ́n. Torí wọ́n mọ̀ pé gbogbo ọ̀rọ̀ táwọn bá ti kó lẹ̀, èmi ò wá tú àṣírí ẹ̀ síta. Ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp. Gbogbo ẹ̀yin tí òye ọ̀rọ̀ yìí bá yé, ẹ̀yin ni kẹ́ ẹ pè mí. 07031857277 07031857277 07031857277. Ẹ̀yin tí òye ọ̀rọ̀ ẹ bá yé, ẹ jájọ sọ̀rọ̀ ní WhatsApp tàbí kẹ́ ẹ pè mí. Ẹ má gbàgbé ń pa ti ọ̀rọ̀ bàbá wòlíì Olu Alo tá ń bá bọ̀. Wọ́n ti pa oríṣiríṣi irọ́ mọ́ bàbá wòlíì yìí. Now, kí n tó bọ́ sọ́dọ̀ Rotimi Daniel, ẹ jẹ́ kí n rán yín létí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tí Maureen Bàdéjọ sọ pé òun ṣe. Now, àwọn méjèèjì ṣé ká pè wọ́n ní good reporter. Maureen Bàdéjọ àti Rotimi Daniel onírọ́. Ṣé báwo la ṣe lè mọ ẹni tó jẹ́ good reporter?
good broadcaster bó o la ṣe lè mọ̀ wọ́n. olóòlọ́ ṣèwádìí ọ̀rọ̀ kan nípa nǹkan tó ń da afẹ́fẹ́ láàmú nípa ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú èèyàn. màá kọ́kọ́ rán yín létí ọ̀rọ̀ kan lénìí mo fẹ́ kẹ́ ẹ gbọ́ dáadáa o ẹ̀yin tẹ̀ ń bá wa lọ kó lè yé yín ibi tí mo ń bọ̀rọ̀ dé. tẹ́ ẹ bá rántí ní ọdún kan ọdún tó kọjá náà ni tí àwọn amòòkùn òṣìkà kan tí wọ́n ṣekú pa àwọn ọba kan nílẹ̀ Yorùbá tí wọ́n pa àwọn ọba méjì nínú àwọn ọba mẹ́ta lẹ́kìtì. ìgbà tó rọ àwọn ọba yẹn ṣẹlẹ̀ èmi àti ọ̀gá mi Adéoyè Abẹ́fẹ́ Awíkókó Àkàndára original agbéra alọ́sẹ́kìtì. ìgbà tá a dé Èkìtì a lọ sílé àwọn ọba tí wọ́n ṣaláìsí yìí tí wọ́n wàjà yìí níkọ̀ọ̀kan. ọba tí ó wàjà tẹ́lẹ̀dùmarè kó yọ tọ́lọ́run kó yọ adé ààfin wọn a interview wọn. ohun tó túmọ̀ sí pé agbègbèsẹ̀ adé achieve ẹ̀yin ayé tẹ́ ẹ sì ń wò wá ẹ rí live interview ọba yẹn. now Maureen Ìbádéjọ ó sọ wípé òun kúrò ní country tó ń wà òun lọ sí France òun lọ ṣèwádìí ọ̀rọ̀. ẹ̀yin tẹ́ wà Nàìjíríà ẹni tó ń gbé l'Àkúrẹ́ tó fẹ́ lọ ṣèwádìí ọ̀rọ̀ lẹ́kìtì ọ̀ tó fẹ́ lọ ṣèwádìí ọ̀rọ̀ nìbàdàn ibi tó ti fẹ́ ṣèwádìí ọ̀rọ̀ yẹn jẹ́ Mọ́kọ́lá nìbàdàn. ó wá dé toll gate tàbódé Ìwó road ó wá lòún dúró ó wá lòún rẹ́ nìkan ń bẹ̀ òun wá ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ whereas ẹni tó fẹ́ ṣèwádìí ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ gangan Ìbàdàn yẹn ló wà ní Mọ́kọ́lá. ó wá lọ dé Ìbàdàn olóòdè Ìwó road ó wá padà ó wá ní ẹni yẹn sọ wípé that means you are not a good broadcaster you are not a good reporter. ohun tó ń pè ní ìwádìí ni pé wàá débẹ̀ tó sì lè délùú yẹn ó yẹ kí Maureen Ìbádéjọ lè wá Ìyábọ̀ yẹn kan tó bá yẹ pé lóòótọ́ ni ohun tó ń lọ ṣe. ó gbéra kó ní France ó gbéra kó ní country tó wà UK tó ló wà ẹjọ́ ṣé 5,000 náà wọ mọ́tò láti UK sí France. ohun tó wá torí ẹ̀ náwó tó lóò torí ẹ̀ náwó ó wá lè débẹ̀ gangan kó o fojú kan Ìyábọ̀ yẹn gangan ẹ ti mọ̀ ẹ́ pé irọ́ ni kò lọ́ọ̀bì kankan. mo náyọ̀ láti sọ fún lébìlì pé Maureen Ìbádéjọ ò lọ́ọ̀bì kankan. tó o bá lọ síbẹ̀ lóòótọ́ wàá ṣe fídíò ńbẹ̀ wàá ya píńtọ̀ níbẹ̀ a ṣáà máa rí ibi tí wọ́n kọ France sí níbẹ̀ náà a ṣáà rí bó ṣe signboard wàá rí show fún wa. now ẹni tó lọ ṣe tábìlì pẹ̀lú ẹ̀ yẹn tó lọ bá sọ̀rọ̀ yẹn ó yẹ kó o lè ṣe fídíò ẹ̀ bó o bá kẹ̀tẹ̀ wàá máa padà cover ojú ẹ̀ nígbà tó bá stream live ẹ̀ lọ́wọ́ á rí pé ẹni yẹn dúró ń sọ̀rọ̀ náà kí ló dé tẹ́yìn yẹn kàn jókòó síbi kan tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ sí ń pa irọ́ láti gbé èèyàn bọ́. why ṣé torí àti jẹ́ kẹ́ ẹ lè ní follower àtọ́dún tèmi ti wà lọ́nláìn yìí ẹ má yẹn tàn yín mi ò gbàgbọ́ nípa fúnyàn lówó lọ́nláìn kò sí nǹkan tí mo fẹ́ fi ṣe ọlọ́run ló ń bọ́rù wa yìí. ẹ wo o wá sọ pé o lọ sí France o ò ní con evidence ohun tó torí ẹ̀ lọ ẹ̀yin èèyàn tó ń wò wá ẹ ṣí níyè náà ẹ ṣí níyè àwọn èèyàn yìí antichrist ni wọ́n mo sọ fún yín láti bẹ̀rẹ̀. o sọ pé orí èèyàn àkọ́kọ́ o interview ẹ̀ ìgbà tó interview ẹ̀ ó sọ pé ẹ ló mà ẹ jọ ṣé Nàìjíríà lẹ ti wá ojú ń jẹ ọmọ Nàìjíríà ẹ jọ ṣé arábìnrin yẹn tí ọkọ ẹ̀ máa wọ aṣọ funfun yẹn lẹ wá ẹ̀yin náà gbọ́ àdábì irọ́ ṣé bàbá wòlíì Olú Alo nìkan ni wòlíì tó ń lọ sí France ní tó wọn white ṣó nìkan ni wòlíì tó ń lọ sí France ní tó wọn white. now ẹnìyẹn wá sọ fún ẹ pé ẹ máa gbọ́ kan tí Maureen Ìbádéjọ sọ o tẹ́tí mọ̀ ẹ́ pé irọ́ pọ̀ nú ọ̀rọ̀ ẹ̀ olo ẹnìyẹn sọ pé ẹ ṣẹ́ńtẹ̀ ń wá yẹn church wa ló ń lọ church kan lájọ ń lọ ẹ wà mental delay wáì tí wọ́n lè mú ẹ ní church yẹn kó wájú yẹ pa church tí Ìyábọ̀ Òbé ń lọ ní France ló wà yìí o ibẹ̀ ló wà yìí o kìnìkan ó rí yẹn ṣe ó wá tí wọ́n fún wa ní ọ̀rọ̀ ẹnu ẹ̀yin tẹ̀ ń gò wá tẹ̀ ń follow wa onírọ́ oníjìbìtì player
antichrist ó ní àwọn méjèèjì tí mò ń sọ yìí àti Rotimi àwí kóbókóbó àti godfather àárọ̀ wọn àti gbogbo àwọn tó kóra wọn ti fàájà movement àti Bani Ìbádéjọ they are all antichrist. Àwọn tí ewu ìgbà kẹ́yìn ti ń gbé lọ ni wọ́n. Yes. Àwọn tí ewu ìgbà kẹ́yìn ń gbé lọ ẹ jẹ́ kí wọ́n sọ̀kan fún lẹ́nìí gbogbo tí Maureen Ìbádéjọ sọ pátá ohun àti Prophet Ṣẹ́gun Adébáyọ̀ jọ kú kúrọ̀ ẹ̀ ni. Prophet Adébáyọ̀ tẹ́ sọ ọ̀pọ̀lọpọ̀ mẹ́sẹ̀gì fún wa Nàìjíríà tí ò rí bẹ́ẹ̀ ẹ wọ́n sọ pé Olúwa sọ fún yín pé bàbá wòlíì Olu Alo ló ìyàwó wọn Olúwa wo ló sọ fún yín bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ ní Tinubu ò ní wọlé fún pírẹsidẹ́ǹtì pé ọ̀tá Tinubu máa kú ká tó dìbò Tinubu ló ti ń plan fún second term yìí o ẹ̀yin tẹ́ sọ pé South Africa ló máa gba kọ́ọ̀pù nígbà tá a gbá bọ̀ láàsì South Africa ò gba kọ́ọ̀pù o ẹ̀yin tẹ́ ní Nàìjíríà ò ní dé final Nàìjíríà dé final o ẹ̀yin náà lè wá sọ fún ẹ Olúwa sọ fún yín pé ẹ wòlíì Olu Alo ìlara ló bá yín sà àtẹ̀yìn àti Maureen Ìbádéjọ tẹ́ gbéṣẹ́ fúnra yín ìlara àtiwà ìṣubú ẹni ló wà nù yín èmi MC Wise máa jẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ ẹni tí mo gbójúlé kì í dójú tì mí ẹni tí èmi gbójúlé kò ní ever disappoint mi gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣagbára tó tẹ̀ ń ṣoògùn tó gbogbo ẹ̀ là ń rí gbogbo ẹ̀ ní àmì ẹ̀ ń ṣò síbẹ̀síbẹ̀ náà Olúwa wà pẹ̀lú mi Olúwa wà pẹ̀lú wa náà yín tẹ̀ ń wò wá ẹ bá wa bí Maureen léèrè pé kó fún wa ní proof France tó lónà lóòótọ́ tí kì í bá ṣe pé parọ́ tí kì í bá ṣe pé kúkúrọ́ fún wa ó wá sọ pé ibi tó lóò lọ òní chọ́ọ̀chì kan ló wà chọ́ọ̀chì yẹn ṣé kò ṣe é dé ni ṣé wọ́n ń débẹ̀ ni ṣé wọ́n kì í débẹ̀ Oríyọmí Hamzat tí ọ̀gá bá fẹ́ ṣe interview Oríyọmí máa débẹ̀ ó máa ṣe fídíò ńbẹ̀ ajíkẹ́ mọ̀ pé nǹkan tó ń ṣẹlẹ̀ rèé ìyálájẹ court mọ́mí ẹ ṣé God bless you ìyá yẹn celebrate lọ́jọ́ birthday mi gan láti America wọ́n dẹ̀ post picture àwọn èèyàn pè mí pé ìyálájẹ ní ká máa kí ọ ìyálájẹ ní ká máa kí ọ ẹ ṣé mo dúpẹ́ o abiyamọ nìyá yìí ẹ ní ṣubú ìyálájẹ ikú ò ní pa yín lágbá lọ́wọ́ gbogbo ọmọ yín á jẹ̀yàn láyé Àdàbà TV ó náà celebrate mo post oko mo wá jókòó mo wá kàǹkà tàdàbà TV kọ́ mo ní wọ Ọlọ́run ṣé mi náà làwọn èèyàn kọ́ àdúrà nǹkan báyìí nítorí ẹ̀ àṣàwọn èèyàn ń wò wá ohun tá à ń ṣe it's not about money now ẹ bá mi bí Maureen Ìbádéjọ léèrè kó fún wa ní proof tí kì í bá ṣe nǹkan tí bàbá Adébáyọ̀ sọ fún ló ń sọ bàbá Adébáyọ̀ ẹ má gbàgbé nígbà tọ́lọ́run ò tí ì gbólú alọ́ jáde ó ti wá bá yín rí ṣùgbọ́n torí pé Ọlọ́run wá gbé overthrow yín there is chance for overthrow Ọlọ́run wá gbé ẹni tó wà lẹ́yìn ó wá gbé wá síwájú yín ó gbé bàbá ẹsẹ̀ káyà tẹ́ ẹ mọ̀ lánàá ó fi ṣe general evangelist lẹ́yìn lórí ẹ wá ń ṣe lára bàbá tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ tí ò yẹ kó rí bẹ́ẹ̀ ẹni kí Maureen Ìbádéjọ if it is true you go to that France ẹni kó fún wa ní proof tó o bá lọ lóòótọ́ ṣe é lọ ní náà olùtẹ̀síkọ́sàn lọ ní torí nǹkan tó lọ ṣe gan ó rí proof fún náà òyìn á ní ó wà ní chọ́ọ̀chì kan wáyé tó mú adé chọ́ọ̀chì yẹn tó ṣe fídíò ńbẹ̀ ó rí yẹn ṣe o ó rí yẹn ṣe ṣé orí yẹn ṣe orí yẹn ṣe náà ó wá sọ pé lọ sí France ó dé France pàdé ẹnìkan lójú ọ̀nà gbà tó pàdé ẹ̀ ó wá ní ṣé ìyàwó pásítọ̀ kan lẹ̀ ń wá tó wọ wáìtì Maureen Ìbádéjọ onírọ́ ni yín onírọ́ ni Maureen Ìbádéjọ ẹni òkè ó lọ fún France ó lọ ṣèwádìí ó rí fídíò Ìyábọ̀ Òbé ṣe ń bẹ̀ ó rí fídíò welcome to France ṣe ó rí picture yà ń bẹ̀ ó wá dé wọ́n fún ọ ní fallacy words ẹ̀yin tẹ̀ ń wò ẹ̀yin tẹ̀ wà online ẹ ṣí níyè ẹ̀mí ewu ìgbà kẹ́yìn tó fẹ́ fi kó ìwọ̀nù àpáàdì ó nà àwọn arábìnrin àti Rotimi Daniels yìí náà ẹ ṣí níyè ìgbà tá a lọ ṣe interview lẹ́kìtì tí wọ́n pe àwọn ọba méjì lẹ́kìtì mi ẹ̀tọ́ gámi adéoyàbẹ̀fẹ́ adébí àṣẹ interview aṣọ fídíò wáyé tí Maureen Ìbádéjọ ò lè ṣe fídíò obìnrin tó lọ interview àti ibi tó ní Ìyábọ̀ Òbé wà ní France kò sí nǹkan kan tó ṣe Ìyábọ̀ Òbé wọ́n ń parọ́ fún wa ni Rotimi Daniels náà wá bọ́ta
ó wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí Àdàbà TV, ó ń sọ̀rọ̀ sí MC Wise. Má jẹ́ tẹ̀lé Rotimi Daniels, iṣẹ́ ẹ̀ yé wa jura wa lọ o. Èmi ò kì í ṣe blogger tó máa pariwo. Ẹni tí ò bá ti níṣẹ́ ló máa wálé every time fún yín. Èmi ò ní stress inú ẹ̀. Ó tún wà níwájú mi pọ̀. Èmi ò kì í ṣe tán fún lówó oṣù, mò ń fún yàn lówó oṣù. Wọ́n fún wọn sálárì mi tó ti ṣiṣẹ́ ni, èmi ń san sálárì àwọn èèyàn. Àwọn ọmọ mi máa wọlé báyìí, àwọn ọmọ Wise Foundation wọ́n máa wọlé báyìí, thousands, millions lówó wọn. Bẹ́ẹ̀ mo ti máa ráyè pé à ń ṣèwádìí lórí fake. Máa ní Ìbádéjọ àti Rotimi Daniels, they are players, they are liars. Ẹlẹ́mi ni mo sọ bẹ́ẹ̀, MC Wise ló sọ bẹ́ẹ̀. Ẹni ká jáde fún mi kó confront pé ọ̀rọ̀ tí mo sọ rí bẹ́ẹ̀. Ọ̀rọ̀ nípa obìnrin tí Rotimi Daniels rán lọ sọ́dọ̀ ìyàwó Olu Alo. Ẹ̀yin náà wò báyìí, àṣírí tí mo ti tú, òun náà ṣe wà ń tú. Àtobìnrin yẹn náà àti Rotimi Daniels onírọ́ làwọn méjèèjì. Onírọ́ làwọn méjèèjì náà. Obìnrin tó lòun wà Ìbàdàn yẹn, ó ń pèrè ní ẹ̀gbọ́n Ìyábọ̀ Òbé tí wọ́n ń dẹ tán. Ohun tí Rotimi Daniels ní kó ṣe ló ń ṣe náà. Rotimi Daniels ní kó máa DM àwọn tí wọ́n ń ṣe prógrámù nípa tó ń ṣe prógrámù nípa bàbá wòlíì Olu Alo. A ní kó máa pìrìsẹ́ǹtà rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n fún Ìyábọ̀ Òbé. Àṣírí òtí tí fẹ́ tó àṣírí ni. Tó bá ara ní kó play game, gbogbo ẹ̀ ni mo mọ̀. Tó borúkọ tó ń pè mí ní MC Wise, the wise man. Ẹni tí ẹ̀mí mímọ́ ń bá sọ̀rọ̀, ẹ̀mí mímọ́ ló máa tú yín láṣìírí fún mi náà. Èmi ò ní sẹ́yìn máa béè lọ́wọ́ yẹn pé bóun lágbájá jẹ́. Olúwa ta ni lágbájá ni màá béè lọ́wọ́ ẹ̀. Olúwa ta lẹ́ni. Òun sọ̀rọ̀ pa PastorOluAlo Tèmítọ́pẹ́ ní àná ni ìwà yẹn rí bẹ́ẹ̀, ṣùgbọ́n lẹ́ni náà born again Christian. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí pátápátá lẹ́ni, ẹ lọ́ máa bá mi follow Tèmítọ́pẹ́ Kọ́láwọlé. Ó ti di ìránṣẹ́ Ọlọ́run, ó ti níbẹ̀rù Ọlọ́run. Ẹ má gbọ́ nǹkan tí Rotimi ń sọ ń pa ìmọ̀. Ó ní ohun àtijọ́ ti kọjá lọ. Bádéjọ Maureen Ati Rotimi Daniels onírọ́ làwọn méjèèjì. Ẹlẹ́mi ni mo sọ bẹ́ẹ̀, MC Wise ẹnu mi gbà, àti Prophet Ṣẹ́gun Adébáyọ̀. Onírọ́ ni gbogbo wọn náà. Ògo bàbá wòlíì Olu Alo ló ń bí yín nù. Ògo ẹ̀ ló ń bí yín nù. Má bínú ògo. Joseph ó ní mo rí àwọn ìtì ìràwọ̀ kan wọ́n sì ń tẹrí balẹ̀ fún ìràwọ̀ ọ̀hún. Joseph rú àlá fáwọn mọ̀lẹ́bí ẹ̀, àwọn mọ̀lẹ́bí ẹ̀ sì gbìyànjú àti pa àlá yẹn mọ́ lọ́wọ́. Torí pé Olúwa yóò ṣẹ, ó débi tó lọ. Bàbá wòlíì Olu Alo ti pass ọ̀pọ̀lọpọ̀ challenges. Ògo ti dé, kò sẹ́ni tí ó já ògo mọ́mọ́. Torí pé ìgbà tí ẹ̀dá ò tí ì nógo ẹ̀dá ń fojú kọ ogun ògo. Ẹgbọ́n tí mo sọ o, ìgbà tí ògo ẹ̀dá ò tí ì dé ni ẹ̀dá máa jagun ògo ẹ̀. Kì í ṣe Tèmítọ́pẹ́ Kọ́láwọlé nìkan lákọ́jẹ́ ṣiṣẹ́ bí rí. Bàbá wa Williams wọ́n ṣe bẹ́ẹ̀ rí, Anílé ṣe bẹ́ẹ̀ rí. They are not a great man of God. Tèmítọ́pẹ́ Kọ́láwọlé tẹ bá ń wò mí lẹ́nu ẹ̀jẹ̀ sọ fún lẹ́nu ibi táwọn mú yín lọ ga ẹ fọkàn balẹ̀. Torí ògo ni, ṣèbí nítorí ògo ni o. Àdùkẹ́ Gold, ṣèbí nítorí ògo ni. Ohun tójú ológo bá rí o, ṣèbí nítorí ògo ni. Torí ògo ni. Adámimógo wá jáde tán, ẹ̀yin kan wá kúrò ayé ń jọ. Bàbá Pòlì Ṣẹ́gun Adébáyọ̀, Maureen Ìbádéjọ, fake reporter. Tó bá lọ sí France lóòótọ́, a fẹ́ rí fídíò ẹ̀ tó interview ní France. That's number one. Why tó dé church tí Ìyábọ̀ Òbé wà tó ṣe fídíò ń bẹ̀? Why tó interview Ìyábọ̀ Òbé o tún wá sọ wípé Ìyábọ̀ Òbé olówó mental delay, jọ sáwọn ọmọ náà wà mental delay ni? Ẹ̀yin yẹn ṣí níyè náà, ẹ ṣí níyè náà. Why? Kristẹni máì sinmi máì sùn torí pé àwọn tó fẹ́ kẹ́ ẹ ṣubú pọ̀. Ó ní kí alágbára di agbára dáadáa kó ìmáha ogun rẹ kí o lè gbógun Fínísítínì wàá sì borí wọn. Ogun àwọn Fínísítínì làwọn tó ń jáde yìí. Ogun wọn lásánlásán ni wọ́n máa ṣègbé sínú òkun mọ́mà tó bá yá ni.
wọ́n ṣègbè sínú òkun pa àdàbí táwọn ọmọ ogun tó tẹ̀lé àwọn ọmọ Ísírẹ́lì ò bá ṣègbè ló kù. àdàbí tí Jésù mi ò bá kú lórí igi àgbélébù, àdàbí tí Jésù mi ò bá sọ tí ò bá jìyà, làwọn tó ń pariwo yìí tí wọ́n ń dìtẹ̀ mọ́ ológo yóò ní ṣubú. àdàbí tí Gòláyátì bá fẹnu ẹ̀ lálẹ̀ níwájú Dáfídì ló kù. àdàbí tí Jésù mi ò bá la àwẹ̀ 40 days kọjá ló kù. táwa ní ẹ̀yìn ìtàlẹ̀ ẹ̀yìn ìtẹ́kùrọ̀ ayé jọ ó ní wọ́n kóra wọn jọ a ó sì tú wọn ká. What is your problem? kí lè fẹ́ gbà nínú kí ọmọlàkejì ó ṣubú? bó sọ fún ilé ní kò sí nǹkan kan tó sì Ìyábọ̀ Òbé. ẹ jọ àwọn fámìlì Ìyábọ̀ Òbé mélòó lẹ́kìtì sọ́dọ̀ Oríyọmí Hamzat tán lè pariwo lọ bẹ̀ báyìí kò tọ́ ni. mélòó lẹ́kìtì sí Ìbàdàn. ẹ mọ̀ jà máa tán ara wájẹ lẹ́yìn yẹn ṣí níyè náà ẹ ṣí níyè ẹ jáde ọmọ ibi tá à ń lọ ẹ bá mi share program yẹn jọ coach tó lè farahàn ẹ tún ṣí ẹ tààrọ̀ yìí 07031857277 mo wá ṣe yín níyè ni o kẹ́ ẹ lè mọ̀ ẹ́ pé irọ́ pọ̀ nínú ọ̀rọ̀ àwọn Maureen àti Bádéjọ. irọ́ pọ̀ nínú ọ̀rọ̀ wọn náà àti Rotimi Daniels irọ́ pọ̀ nínú ọ̀rọ̀ àwọn méjèèjì. kò sóòótọ́ nù kankan tó ń sọ. o lọ sí France mo fẹ́ bí àpẹẹrẹ ìsìn mo fẹ́ lọ ṣèwádìí ọ̀rọ̀ kan kí n wá dé ìlú kan bí àpẹẹrẹ mo ń lọ sákùrẹ́ mo wá dé Ọ̀wẹ́nà mo wá ní mo páàkì ńbẹ̀ mo rẹ́ nìkan lójú ọ̀nà ó wá ní ẹjọ́ MC Wise ohun tẹ́ fẹ́ lọ sí lákùrẹ́ yẹn báyìí ló ṣe rí mo wá padà ṣé mo gọ̀ ni. Maureen Ìbádéjọ ẹjọ́ ẹgbẹ́ lọ́mí ìkalẹ̀ ẹjá túmọ̀ nǹkan mi ẹ̀sọ̀ nǹkan mi ẹ̀túnrọ̀ mi develop sa ma ẹ̀yin àti Rotimi ẹ̀túnrọ̀ mi ìgbé kalẹ̀ afọ́jú yín wá ń tú afọ́jú yín sọ́nà àwọn tá àti ìsàfọ́jú náà mọ̀ nípa ìsàfọ́jú ẹ̀tú kúkúrọ́ ẹ̀múrọ̀ mi jáde ẹ̀tú ẹlẹ́dẹ́ àgbègbè láwọn pásítọ̀ tí wọ́n gba Sáàmù Olú Alọ́ obìnrin tí wọ́n rán lébọ̀nà yẹn náà òun náà mẹ́sẹ̀gì mi ẹlẹ́ǹsì wáìsì ẹkú iṣẹ́ ẹ pẹ̀lẹ́ o Rotimi Daniels yẹn onírọ́ ni o oníkóbókóbó ni o ohun tí a sáfẹ́ ni pín kárí Ìyábọ̀ Òbé ohun tẹ ẹ lọ bẹ́ẹ̀ lọ́wọ́ Ìyábọ̀ Òbé fún ẹni tó wà náà ẹ̀yin sọkúsọ yìí mi ò kàn mí pé sẹ́mi tí nítorí pé mi èpè náà fi dá ìdílé títí yín ọmọ wòlíì lè mí àdàbí tí n bá nǹkan mi lọ bàbá tó bí mi lọ́mọ kó tó kò láyé ló kù ọmọ wòlíì lè mí ọmọ wòlíì ìṣẹ̀lẹ̀ lè mí bàbá mi ṣiṣẹ́ ìránṣẹ́ tó fi dojú ikú ni kò rẹ̀ sí nǹkan míì láyé tẹ́ bá lọ bàbá mi ju Bíbélì àti kírọ̀ọ̀sì ọwọ́ ẹ lọ alọ́n tó bá ṣiyẹ̀ lẹ́yìn méjèèjì yìí ẹ̀yin ọmọ mi má gbé nǹkan kan mi lẹ́yìn mi o Báíbù àti kírọ̀ọ̀sì ní kẹ́ ẹ gbé o ohun tí pásítọ̀ sì yájà yẹn sì gbélé mi lọ́wọ́ òun la aago ìgbàlà nígbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí kò sí nǹkan méjì tó gbélé aago ni pé máa pariwo ẹ̀ káàkiri ẹ̀ tẹ́ bá sì ń gbọ́ program mi rédíò ẹ máa rí i pé mẹ́sẹ̀gì ní program tèmi díẹ̀ lẹ́ entertainment púpọ̀ ní mẹ́sẹ̀gì. so mo láyè láti sọ fún yín ní pé irọ́ ni Maureen Ìbádéjọ àti Rotimi Daniels ń pa àwí kóbókóbó ó kóbókóbó onírú ayé àparọ́ sọlà àparọ́ jẹun can a responsible man torí ẹ̀ pé kó dárun sí báyẹn kó dirun láìsí obìnrin a responsible man a responsible husband telling me we are not daft like you we are not fool like you. bàbá wòlíì Olú Alọ́ ẹjọ́ sẹ́ máa bá ṣe ránṣẹ́ yín lọ ẹ má gbọ́ ẹgbẹ́ gbogbo tó ń sọ yẹn ọ̀rọ̀ ẹ̀yìn ni wọ́n lè tó yín náà Prophet Adébáyọ̀ ẹ mú mínísírì ń jáde òkú mélòó ti jíde báyìí ṣé ẹ mọ iye tí bàbá Sáàmù Olú Alọ́ ẹ mọ iye àwọn tó Táíwò Òjó ká ẹ láyé ẹ mọ iye àwọn tó ń gbé mọ́tò fún ni ẹ mọ iye àwọn tó ń jẹ lọ́ndà ẹ̀ ni ẹ̀yin tẹ́ ẹ̀rí kankan ṣe yìí àti Prophet Ezekiel Ọládòyìn tó náà ń sọ pé bálabàlá lẹ́nu yẹn ẹ ṣí àpúrógàmù jáde kò ní jù báyìí lọ fún tàárọ̀ yìí ẹ já sọ̀rọ̀ ní WhatsApp
+2347031857277. Rotimi Daniels àwí kóbókóbó ó jẹ́ lọ jáwọ́ kó tó pẹ́, lọ jáwọ́ kó tó pẹ́ o. Ohun tó gbójúlé máa tó tán, ohun tó gbójúlé máa tó tán. Ẹnìkan tí kì í tán ni Jésù Kristi, ẹnìkan tí kì í tán lọ́rọ̀ ọ̀gá ògo. Tó bá gbójúléwé ó máa tó tán. Ibi tọ́wọ́ ẹ bá gùn nílògùn á dé. Ìgbà tọ́wọ́ ẹ bá ti gùn lẹ́yìn space tó wà lọ́wọ́ ẹ yẹn, ògùn ẹlòmíà tún bẹ̀rẹ̀ láti bẹ̀. Ṣùgbọ́n tí kì í parẹ́ tí ò nópin ó ní ẹ̀mí mímọ́, ó ní kì í nópin. Bádéjọ máa rìn ohun tó yẹ kó gbójú ó gbójú tó ti fámìlì àṣẹ dúró tí wàá ṣe rílé ọkọ gbé ògbójú tó yẹ gbójú tó rọ̀ tí ò ní túmọ̀, ó gbójú tó wàá ṣe gbélé ọkọ tí wàá ní ibùjókòó ayọ̀ ògbójú tó yẹ. Àpọ́nlé ò sí fóbìnrin tí ò sì ládé orí náà, ó gbójú tó yẹ o. Òun tí wàá di tí ò ní túmọ̀ òun parọ́. Ìwọ tó kọ́ọ̀lù tó wà olóògbà France lọ ó wá dé France. Ìgbà tí mo dé African kitchen tí mo ṣe débẹ̀ mo pàdé obìnrin kan ó ní ẹjọ́ sẹ́yìn ẹ máa gbọ́rọ̀ tí ò ní làákàyè ó ní ẹjọ́ sẹ́yìn ni ẹ̀ ń wá sọ́lọ́n ti prepare ṣe ti fún ara yín pẹ̀ ń bọ̀ ni ṣe ti pera yín lórí fóun pẹ̀ ń bọ̀ ní France bíà jẹ́ ọdọ́dẹ̀ mi ní African kitchen o mò ń bọ̀ ń bẹ̀ o dọ́dẹ̀ mi o ṣe ti fún ẹ̀ tẹ́lẹ̀ ni ó wá jẹ́ pé ẹni tó kọ́ pàdé báyìí wọ́n tó sọ fún ẹni pé yẹn ṣé bàbá kan tọ́kì ìyàwó ẹ̀ yìí sí iye ń lo ìyàwó ẹ̀ tó mọ̀ wọn white wá France sóun lẹ̀ ń gbá ọ̀yà ṣọ́ọ̀ṣì wa ní lọ ẹ máa gbọ́ ṣọ́ọ̀ṣì wa ní lọ o ṣọ́ọ̀ṣì wa ní lọ ṣọ́ọ̀ṣì wa tó sì ń lọ o ó wà mẹ́ńtàdìrẹ́ o ó yà wèrè o ó wà lẹ́ni bíyà ó yà mú mi dé ṣọ́ọ̀ṣì yín o ẹ̀yin onírọ̀ ayé yìí 07031857277 ní kí sáyé wá fún èèyàn lọ bí ètì ní jàre kẹ́ torí pé mo rí pọ̀pọ̀lọpọ̀ yín ti jẹ́ síbẹ̀ ẹ ti sùn síbẹ̀ ẹ ti sùn lé ṣùgbọ́n torí iṣẹ́ tó pọ̀ lọ́wọ́ MC Wise àtọjọ́ ìbí tí mo ṣe ṣe òun ló jẹ́ kí ọwọ́ dí nbà tí wàá fún yín lésì àwọn ti parí ètò báyìí àwọn tó ń bá ti wá lọ́nu iṣẹ́ pọ̀ níwájú mi gan a tún gboko MC láti rojọ́ lọ lẹ́nu báyìí ó tún dalẹ̀ láti pé ṣiṣẹ́ bòye ìgbà tẹ́mi níṣẹ́ lọ́wọ́ mo níṣẹ́ lọ́wọ́ náà ebi ń ṣe social media jókòó síbẹ̀ máa kàn rojọ́ máa parọ́ Rotimi Daniels mo fẹ́ràn ẹ̀ Maureen ìbálẹ́jọ mo fẹ́ràn ẹ̀ ṣùgbọ́n mo hate wà tó wà nù yín ẹ má gbàgbé o bíbọ̀ Jésù ń bọ̀ Jésù ní pẹ́ dé o dídé Olúwa súnmẹ́tílé àyànfẹ́ múra o ọkọ ìyàwó máa fẹ́rẹ̀ dé ó fẹ́rẹ̀ dé ìwọ tó dúró nù gbàgbọ́ ni kó dúró ìwọ ni kó dúró kó mọ tó gbàgbọ́ mọ Kristi tó gbàgbọ́ nínú ẹ Ọlọ́run àwọn bàbá wa tá à ń pè inú Báíbù ló ti ṣẹlẹ̀ Ọlọ́run Isaac Ọlọ́run Abrahamu mọ tó gbàgbọ́ náà dúró nínú ìgbàgbọ́ má yẹsẹ̀ má jẹ́ kí ọ̀rọ̀ ayé kó gbé ẹ kó wájú Kristi ẹni tó bá forí ti láàmú gbàlá ó fàárọ̀ mọ Jésù ó dalẹ̀ ó yẹsẹ̀ kó ń bẹ̀ ó wá sọ pé o ti ṣe débi kan ó ṣe débi kankan ó dìgbà tó o bá pàdé Jésù tó ní káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere káàbọ̀ ọmọ mi sínú ayọ̀ ìgbàlà rẹ láti lè kí ọ kú iṣẹ́ o láì ṣe bẹ́ẹ̀ gbogbo tó ṣe yẹn asán ni gbogbo ẹ̀ bí oníwàásù yẹ pé asán lórí asán ni ìwọ onígbàgbọ́ tó ń gbọ́ mi lẹ́nìí dúró nínú ìgbàgbọ́ let Bible be your best friend tí wọ́n gan bá dé church tó bá ní ẹ̀mí mímọ́ nínú tó bá débi tí ò sẹ́mi ń bẹ̀bí wàá mọ̀ we shall know them by their fruit nípa èso wọn láàfin mọ̀ wọ́n Maureen ìbádẹ́jọ́ Rotimi Daniels àwí kòbókòbó bẹ́ẹ̀ wà nílùú òyìnbó kò sọ pé ayé yín ti nítumọ̀ ṣé ẹ ti lu ẹ ti dé náà ni ṣé ẹ ti dé náà bẹ́ẹ̀ wọ Nàìjíríà lẹ́ni tẹ́láǹtì lẹ́jẹ̀ẹ́ torí pé ẹ ń ṣiṣẹ́ pamọ́ ni owó tẹ̀ mẹ́ntì ó na gbogbo tí Buhari kó jọ báyìí ta ló na báyìí
gbogbo tí Yar'Adua àfọjọ́ ayé ẹ̀ta ló ná, gbogbo ayé tí Àbáṣà jẹ ṣé wọ́n máa ná? ẹ rántí àtúbọ̀tán yìí, ẹ rántí ọjọ́ ọ̀la yìí, ẹ rántí ibi tẹ́ gbà sọ̀kalẹ̀, ẹ rántí ibi tẹ́ gbàdé. Bíbélì yóò yé mi pé ọjọ́ tí wọ́n bá dẹ́kun àti bànìyàn jẹ́ lápọ̀ tẹ́kanlẹ̀. àwọn ènìyàn jù báyìí lórí ètò tàrí á pàdé lórí part 2 ẹ̀. gbogbo àwọn àṣìṣe gbogbo tó ti sọ yẹn nígbà tí mo bísí yẹn ń wà máa ń ṣí láwa wẹ́ báyìí ń mọ̀ mú fún yín àti Maureen ìbádẹ́jọ́ ni àti gbá àti Rotimi awí kóbókóbó ẹni tí ò rí ìyàwó control tó ló fẹ́ máa control fàájà irọ́. ẹ̀yin tẹ̀sí lọ́rọ̀ aṣọ fàájà náà ẹ̀ ń fún Rotimi lówó ni. yes ẹ̀ ń fún Rotimi lówó ni. kó tó yẹ ẹ̀yin apẹ́ kẹ́ tó dàmọ̀ àti lọ ọmọ Ọlọ́run kò ní ṣaláìdèkè ibi gíga láyé ti wá. ó gbé tẹ̀ ń ṣẹ́ orin yìí ló ń padà sí o sọjọ́ lórí ẹ o ẹ ṣàdúrà gan kò lè gbà ká ṣe pẹ́ tí wọ́n á ń ṣe pé